Ìṣẹ́jú Aaya ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú Aaya. Ìkànnì jígí alára 24. Ó tún ti yà òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú Aaya. Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn ní ìṣẹ́jú Aaya wọn sétí gbọ̀yìn láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn. Èèyàn méjì kú, wọ́n sì jí àwọn méje mìíràn gbé lọ níbi ìkọlù tó wáyé ní abúlé Ikachi ní agbègbè Àpáríátà ní Effium, ìjọba ìbílẹ̀ Ọ̀hákù ní ìpínlẹ̀ Eboyi. Àwọn ọlọ́pàá ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Aṣòfin tẹ́lẹ̀ rí ẹni tó ń ṣojú agbègbè aṣòfin àárín gbùngbùn Ẹ̀gbọ̀nyì, ọ̀gbẹ́ni Emmanuel Onwe, ti pè fún ìdásílẹ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ oúnjẹ láti ṣàtìlẹ́yìn fún ìṣelọ́pọ̀ oúnjẹ àti ààbò. Báńkì àpapọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà ti yọ ìtọ́sọ́nà wọn kúrò, èyí tí ó fi léde fún àwọn ilé ìfowópamọ́ àti àwọn olùpèsè iṣẹ́ ìsanwó pé kí wọ́n gba owó ààbò ayélujára gẹ́gẹ́ bí ó ti wà nínú òfin àtúnṣe ìdènà àti ìfòfinde ayélujára ti ọdún 2024. Ẹ̀mí akẹ́kọ̀ọ́ kan bọ́ tí ọ̀pọ̀ dúkìá sì bàjẹ́ nígbà tí iná ṣẹ́yọ ní ilé ẹ̀kọ́ Ọlọ́run, ìyẹn Bishop Crowther Memorial Seminary ní Akwa, olú ìlú ìpínlẹ̀ Anambra. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin Tajudeen Abbas lọ́jọ́ Àìkú rọ àwọn olórí ẹgbẹ́ òṣèlú APC láti rí i dájú pé àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè yìí àti àwọn aṣòfin ìpínlẹ̀ lọ́wọ́lọ́wọ́ dúró ní ipò wọn lọ́dún 2027. Aṣojú gíga ti orílẹ̀-èdè Iran, ọ̀gbẹ́ni Ayatollah Ali Khamenei, lọ́jọ́ Ajé kéde ọjọ́ 5 láti ṣèdárò ààrẹ Ibrahim Raisi tí ó pàdánù ẹ̀mí rẹ̀ níbi ìjàmbá ọkọ̀ òfurufú. Ìjọba àpapọ̀ lè gé owó epo ọdọọdún sílẹ̀, èyí tó tó 6.2 trillion naira tí ẹbu ìfọpo ti Dangote bá bẹ̀rẹ̀ sí ní ta epo rọ̀bì tó dára, gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ Dangote yẹn ọ̀gbẹ́ni Aliko Dangote ti ṣe ìlérí. Abala kan ti ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Zamfara ti pé alága orílẹ̀-èdè Nàìjíríà yẹn Dókítà Abdullahi Ganduje láti dá sí wàhálà tó ń da ìpínlẹ̀ náà láàmú, èyí tí wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ohun ìbànújẹ́ ọkàn. Mínísítà tẹ́lẹ̀ rí fún iṣẹ́ tí ó tún jẹ́ alága ilé ìfowópamọ́ àkọ́kọ́ ti orílẹ̀-èdè Nàìjíríà tí ń ṣe First Bank of Nigeria, ìyẹn Ajíbọ́lá Àfọ̀njá, ti jáde láyé ẹni ọdún 82 lọ́jọ́ Àìkú ní ilé ìwòsàn UCH Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣètò sílẹ̀ ti sọ fún ìjọba àpapọ̀ láti gbàgbé èròkérò tó ní ṣe pẹ̀lú sísan ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà gẹ́gẹ́ bí owó oṣù nítorí pé àwọn kò ní gbà á, wọ́n sì ṣàlàyé ìdí rẹ̀. Àjọ tó ń rí sí ojú ọjọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ti sọ àsọtẹ́lẹ̀ oòrùn àti ìjì ọlọ́jọ́ mẹ́ta láti ọjọ́ Ajé Monday sí ọjọ́rú Wednesday káàkiri orílẹ̀‐èdè yìí. Gómìnà ìpínlẹ̀ Kogi Ahmed Ododo ti búra láti mú àwọn ọ̀daràn tó ṣe ìkọlù tó mú ẹ̀mí ènìyàn méjì lọ ní àwùjọ Ogbe. Ó sì tún ṣe ìdánilójú ààbò tó péye fún agbègbè náà. Olórí ilé ìgbìmọ̀ aṣòfin Ọpẹ́yẹmí Bámidélé sọ pé òfin tó ń wá ọ̀nà láti dá àwọn ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ gbọ́dọ̀ yanjú ìwà ìlòkulò àwọn gómìnà. Ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tí ó kalẹ̀ sí ìlú Àbújá ti kọ̀ láti gba ìdúnàdúrà ọ̀gbẹ́ni Tukọ̀ Mamu, ẹni tí ó ń dojúkọ ẹ̀sùn ìpànìyàn ọkọ̀ ojú irin Àbújá sí Kaduna, tí ó pè fún pé kí wọ́n gbé òun lọ sí ọgbà ẹ̀wọ̀n ti Kuje. Ayatollah Ali Khamenei tó jẹ́ aṣáájú orílẹ̀-èdè Iran ti yan igbákejì ààrẹ Mohammed Mokba láti délé fúngbà díẹ̀ de ẹni tí yóò padà jẹ́ ààrẹ orílẹ̀-èdè náà.
iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kaduna sọ pé àwọn ọlọ́pàá àwọn ti pa àwọn afurasí agbésùmọ̀mí méjì tí wọ́n ń dààmú àwọn olùgbé ìpínlẹ̀ náà wọ́n sì rí ìbọn AK-47 méjì gbà padà lọ́wọ́ wọn. aṣòfin tẹ́lẹ̀ rí ìyẹn aṣòfin Daniel Ibala ti sọ pé ọ̀gbẹ́ni Peter Obi tí ń ṣe olùdíje fún ipò ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ ní ìdìbò 2023 ní àǹfààní láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ láti ọdún 2039. àwọn ọ̀gá láti agbègbè ìjọba ìbílẹ̀ Apá àti Àkàtú ní ìpínlẹ̀ Benue ti pe ìjọba àpapọ̀ láti gbé ìgbésẹ̀ pàtàkì tí yóò fòpin sí ìkọlù àti ìpànìyàn láti ọwọ́ àwọn afurasí darandaran. olùdíje tẹ́lẹ̀ rí ti ipò ààrẹ fún ẹgbẹ́ òṣèlú Labour nínú ìdìbò ọdún 2023 ọ̀gbẹ́ni Peter Obi lọ́jọ́ àìkú ṣe àbẹ̀wò sí ilé ìwòsàn Muritala Muhammed ní ìpínlẹ̀ náà láti bẹ àwọn tó ń gba ìtọ́jú látàrí pé wọ́n fara kẹ́fìn ìbúgbàmù tó ṣẹlẹ̀ ní mọ́ṣáláṣí ní ìpínlẹ̀ Kano. ní ọjọ́ ajé 20 oṣù karùn-ún ọdún 2023 ní olórí ajìjàgbara ilẹ̀ Biafra ọ̀gbẹ́ni Nnamdi Kanu yóò tún fojú ba ilé-ẹjọ́ láti gbọ́ èròǹgbà ilé-ẹjọ́ lórí ẹ̀bẹ̀ rẹ̀ láti gbé e kúrò ní àhámọ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ DSS. ròyìn fún ìṣẹ́jú Aaya tó ní òní jù báyìí lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Olúwatósìn láti ìkànnì Jígí Alára ẹkúṣẹ́ òní. ní ìṣẹ́jú Aaya ní ìròyìn ní ìṣẹ́jú Aaya. ìkànnì Jígí Alára 24. ó tún ti yá òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú